Ẹ kú dédé àsìkò yìí, ìròyìn Gbankogbi ló ń dé sí orí ẹ̀rọ ayélujára yín láti iléeṣẹ́ Ojutole Telifisan. Taofeek Afọlábí lolóòtú ìròyìn, èmi Princess Olawunmi Jegede Atanda lóníròyìn yín. Ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn. Géńdé ọkùnrin kan kú níbi ayẹyẹ ọjọ́ ìbí ọ̀rẹ́ rẹ̀, wọ́n ní olóògùn olóró ni. Ìjọba ti ṣọ́ọ̀ṣì tí wọ́n ń gbẹ̀bí fáwọn aláboyún pa nílùú Kogi. Èpè tí ìyàwó mi ṣẹ́ fún mi ni mo ṣe fẹ́ pa ara mi. Ọwọ́ tẹ àwọn ìyálé ilé tó fẹ́ jí ọmọ gbé. Ní báyìí ẹ gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Inú ìbànújẹ́ ńlá ni àwọn ẹbí ọmọ ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Michael Arígbábuwọ́ wà báyìí. Ìdí ni pé lójijì lọmọkùnrin ẹni ọdún 21 náà kú níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọ̀rẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, àwọn oògùn amárale tó máa ń jẹ́ kí ọkùnrin ṣe dáadáa lọ́dọ̀ obìnrin lọmọkùnrin náà lò lásìkò tí ọ̀rẹ́ rẹ̀ kan ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lágbègbè Ìgbogbo níkọjá ìlú Ìkòròdú. Ẹni tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí fi yé wa wípé bí àwọn ọ̀rẹ́ ọmọkùnrin náà ṣe rí i pé ohun tó mú yìí ti fẹ́ gbòdì ni wọ́n sáré gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn kan ní ìlú Ìgbogbo, ṣùgbọ́n kí wọ́n ó tó gbé débẹ̀ ni ọlọ́jọ́ ti dé. Ìjọba ìpínlẹ̀ Kogi ti gbé ilé ìjọsìn kan tìpa tí orúkọ rẹ̀ ń jẹ́ New Jerusalem Deliverance Ministry tó wà ní agbègbè Ageva níjọba ìbílẹ̀ Ọ̀kẹ́nẹ́ nípínlẹ̀ Kogi. Kò sí ohun tó fa èyí ju ohun tí àwọn tí wọ́n ní ilé ìjọsìn náà ń ṣe. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n láwọn kan wà nílé ìjọsìn náà tó jẹ́ pé láti bí oṣù 6 ni wọ́n ti wà níbẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n sì sọ wípé ibẹ̀ ni wọ́n fi ń ṣe ibùgbé. Wọ́n so àwọn ìmí ìmọ́lẹ̀ bí ẹran ìso. Àwọn obìnrin pẹ̀lú àwọn ọmọdé la gbọ́ wípé wọ́n pọ̀ jù nínú àwọn èèyàn tí wọ́n so mọ́lẹ̀ ní ṣọ́ọ̀ṣì náà. Kàyéfì lọ̀rọ̀ ohun tó jẹ́ létí gbogbo àwọn tó gbọ́ tó sì rí arákùnrin ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun kan tó ń gbé ní ìlú Ìré tó wà níjọba ìbílẹ̀ Borípé Múrítàlá. Baálé ilé náà dáná sun ara rẹ̀ láti dẹ́mi ara tìkálà rẹ̀ légbodò látàrí pé ìyàwó rẹ̀ máa ń fi gbà gbogbo bà á nínú jẹ́. Ìgbé Múrítàlá yìí làwọn ènìyàn kan gbọ́ tí wọ́n fi sáré tọ̀ ọ́ lọ, ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n rí iná tó ń ṣẹ́yọ lára rẹ̀. Èyí ló mú kí wọ́n gbé e dìgbà lọ sí ọsibítù aládàáni kan tó wà ní ìlú náà níbi tí wọ́n ti gbà á fún ìtọ́jú. Bí nǹkan ṣe ń lọ nígboro báyìí, àyàfi kọ́lọ́mọ máa bójútó àwọn ọmọ wọn látàrí àwọn àjọmọ̀gbé tó lu ìgboro pa. Kò sẹ́ni tó lè fura sí àwọn ìyá àgbà mẹ́ta àti ọkùnrin kan tí wọ́n díbọ́ bíi ayálégbé, ṣùgbọ́n tó jẹ́ pé ọmọ ọlọ́mọ ni wọ́n fẹ́ máa jí gbé. Lọ́sẹ̀ tó kọjá lágbègbè Kétu níjọba ìbílẹ̀ Kòsọ̀fẹ́ nípínlẹ̀ Èkó, ọmọdébìnrin ọmọ ọdún 10 làwọn àjọmọ̀gbé náà fẹ́ jí gbé tọwọ́ pálábá wọn sì ségi. Ṣe ni wọ́n darapọ̀ mọ́ àwọn ará àdúgbò tí wọ́n sì ń ṣe bí ẹni tí wọ́n ń bá wọn pé wọ́n ń béèrè kiri níbo ni ilé ti ṣí sílẹ̀ táwọn lè gbà, ṣùgbọ́n gbọmọgbọmọ ni wọ́n. Iṣẹ́ burúkú sì ni wọ́n wà sí àdúgbò náà láti ṣe. Ìròyìn Gbankogbi àsìkò yóò ní jù báyìí lọ. Taofeek Afọlábí lolóòtú ìròyìn, èmi Princess Olawunmi Jegede Atanda lóníròyìn. Ẹ má yí kúrò níbẹ̀, ẹ má ṣe burúkú torí tẹ́ ẹ bá ṣe yóò padà bọ̀ wá báyìí. Ẹ máa bá wa kálọ. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.